Olúrẹ̀mí Ọmọlára o ọmọ Ògúndò Òkun tí ń sọjọ́ bí ló ní kórìjọ òpẹ́. Olúrẹ̀mí o ó kó ọdún ó kó àṣeyẹ tó ní tó bá ọ nílé ayé bíbẹ ló mọ bẹ̀ràn ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ àsìmọ́ bẹ́ẹ̀ náà kò gbókò tọ́ Ọmọlára kò gbójú ran àwọn bàbá tó bí ọlọ́mọ lọ ilé ò nílé ọ ọ̀nà onínà ọwọ́ gbangba ta onígbà ó ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Olúrẹ̀mí kò gbókò tọ́ kò gbójú ran àwọn bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ lọ ilé rẹ̀ onídìílé onílé ẹbí rẹ̀ onídẹ̀bí ẹlẹ́bí ó ní mo sáré èèwọ̀ ọmọ lọ́lẹ́lẹ́dù umar èèwọ̀ bá aya Ògúnjídé tí ń sọjọ́ bí ló ní mọ́ọ̀dá gọ́jọ́gọ́jọ́ Ọmọlára o ọmọ wọn nílé ọlọ́fà ọmọjọ ọlálọ́mí ọmọ abisu jókòó pẹ́pẹ́pẹ́ lòun sàrán àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ń tẹ̀nà onírántí ọjọ́ níbùsẹ́kùn ó ní fọdún eléyìí ṣàṣemọ́. Olúrẹ̀mí o òkè ọ̀fà níṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Ògúndò Òkun ìyẹ̀rú nìyẹn ọlọ́fà ọmọjọ omilọ́lá nìyẹn ọmọ abisu jókòó èdè pẹ́ẹ́pẹ́ mokúlẹ̀wò rẹ́lẹ́jọ́ ọ̀gẹ́ ọlọ́fà ló lọ́fà lálọ́mí ọmọ ló lọ́mọ gbẹngbẹlẹ́kú lára yòókù sán ọmọ tí wọ́n ń lò lọ́lá tí wọ́n ń lò lógun àṣàìmọ̀ró àṣàìmọ̀kí kí ìdórí àgbà kodò nílé ọlá lọ́mí o ọmọ pínrin láàárẹ̀ ìtàn gbọ́dọ̀ ju kan lóro. Olúrẹ̀mí o Ìbàdàn tún ní ọmọ Olúbàdàn ló lóye tí orújú ọmọ agbá sásà ogun máma sá ọmọ agbá yàyà máyà òkè gúlútú igbó nígbà sàbàrí igbó sùúrù nígbó lógun ọmọ Olúbàdàn ló lóye tí orújú bẹ́ẹ̀ yóò bá báyìí délé Olúgbòde kò ní momi eléégún. Olúrẹ̀mí Ọmọlára o aya Ògúnjídé alágbèdè òkè àgbòrá sọdẹ tá ń rosẹ fún ọlá ńlọkọ mi rí ń gbé nílọ nínú oko ọmọ àfẹnisọkọ ọ̀rẹ́ rẹ̀ ọmọ òdàkọ mọmọ bẹ́ẹ̀ mọ bàbá yọyin òdáná ogó sí padà Ọmọlára Olúrẹ̀mí pété ẹ bá ń já bóyá ẹ bá ń hù Fátímọ Àjọkẹ́ ló ní mọ kí ó ní mọ kí yọ ó ní òkú ọdún aṣẹ ìṣàmọdún o.